Mo kí gbogbo wa wípé a kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Kọ́lọ̀ ọba kó dákun kó máa ṣàánú wa ní orílẹ̀-èdè yìí ni o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ gan ni o. Àfi kọ́lọ̀ kó dákun kó ṣàánú wa. Ọ̀rọ̀ ń dójú ẹ̀ bọ̀ o. A ti pè ní ọ̀wẹ̀, ó ti ní àáró nínú. Ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń pariwo kó tó di pé wàhálà yìí ó pọ̀ tó báyìí nípa ọ̀rọ̀ àwọn aráabí àwọn Fúlàní. Ṣùgbọ́n bá a ṣe ń wò ó ṣe ló dàbí ẹni pé ọ̀rọ̀ yìí ṣé kò kan àwọn tá à ń pariwo fún ni tí wọ́n jẹ́ olórí wa, àbí wọ́n rò pé kò kan àwọn. Tó bá jẹ́ pé ó kàn wọ́n lóòótọ́, ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé pẹ̀lú àwọn oníṣẹ́ ibi yìí? Kò fẹ́ẹ̀ jọ pé wọ́n gbé ìgbésẹ̀, torí pé kò sí èèyàn kan báyìí tó lè sọ wípé òun rí ìgbésẹ̀ tí wọ́n gbé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ bá wá ṣẹ̀ṣẹ̀ ń gbé ìgbésẹ̀ ní ìsìn, ṣé kò tí ì fẹ́ máa bọ́wọ́ sórí lọ? Ṣé wàhálà yẹn ò tí ì wá fẹ́ máa pọ̀ jù? Ṣé wàhálà tó ti ń dàbí ogun? Ṣé wàhálà tí ó ti ń dàbí ẹni wípé wọ́n ń fìyà jọmọ kan fún kan nítorí òṣèlú? Bó bá rí bẹ́ẹ̀, ó kọ ẹni tó wà nídìí ẹ̀ àtàwọn tó wà nídìí ẹ̀ ó kọ lọ́hùn. Bóyá lóòótọ́ ni, bóyá rọ́ ni. Wọ́n ní gbogbo àwọn agbésùnmọ̀mí yìí ó lọ́wọ́ àwọn ọ̀gá wa yìí tí wọ́n jáṣojú wa nílé ìjọba, ó lọ́wọ́ wọn nínú. Kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, wọ́n sọ pé ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Tó bá wá jẹ́ òótọ́ ni, ṣé bẹ́ẹ̀ ni tó bá gbé wàhálà wá, ó yẹ kó mọ bí wàhálà ó ṣe padà síbi tó ti wá. Ara ìdúnmọ̀húrú, ìdúnkokò mọ́ra ẹni táwọn ẹ̀yà Fúlàní ń dúnkokò mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ẹ̀yà tí kìí ṣe ẹ̀yà tiwọn. Ó jẹ́ nǹkan tó ń kọni lóminú, tó dẹ̀ ń bààyàn nínú jẹ́, tó dẹ̀ ń jẹ́ ká máa rí wípé ètò ààbò ó ní wàhálà nínú lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Ibikíbi tétò ààbò bá sì ti ní wàhálà, dandan ni kí ìyàn kó máa jà ń bẹ̀. Tẹ́bí bá wá ń paráàlú, táráàlú bá wá jáde pé ebi ń pa wá o, nǹkan tó kàn ni pé àwọn tó jáde tó sọ̀rọ̀ wọ́n ti wọ wàhálà ìjọba, wọ́n ti wọ wàhálà àwọn agbófinró. Torí tí wọn ò bá wọ wàhálà agbófinró, àwọn tó ń pariwo ebi ń pa wá, tá a bá lè fún wọn lóúnjẹ, ó yẹ ká lè pàrọwà fún wọn ni. Kì í ṣe pé ibi tí wọ́n bá ti ń pariwo ebi ń pa wá tàbí ẹ bá wa tó ń bàjẹ́ yìí ṣe, kì í ṣe pé afẹ́fẹ́ tajútajú ló yẹ ká máa fẹ́ sí wọn lójú o. Ìtọ́lọ́run ò fẹ́, ó dàbí ẹni wípé ìlà wa yàn láàyò lórílẹ̀-èdè yìí tó jẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ ó pọ̀. Ó dàbí ẹni pé ìmọ̀tara ẹni nìkan àwọn olórí wa ó ti ń kó wàhálà bọ̀ wá sínú ìlú, àfi kí wọ́n tètè ṣàtúnṣe. Ẹ wo ọ̀gbẹ́ni VDM, ọ̀gbẹ́ni oníròyìn orí ẹ̀rọ ayélujára, tí àwọn aráabí, àwọn ará òkè ọya lọ́hùn, tí ààrẹ àwọn ọ̀dọ́ wọn sọ wípé kó mú ọ̀rọ̀ tó sọ kó dá padà sẹ́nu. Níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀? Tí ò bá wá sí freedom of speech, ṣé lórí ọ̀dọ́rú tiẹ̀ ni? Ayé alábátá táwọn bàbá wọn jẹ, tí wọ́n ń jẹ lọ́wọ́, tí wọn ò ríran rí pé wọ́n ń pa èèyàn nílẹ̀ yìí, wọ́n ń pa èèyàn ní Benue, wọ́n ń pa èèyàn ní Edo. Wọn ò wá sórí ẹ̀rọ ayélujára kán wá sọ̀rọ̀. Wọn ò wá láti kọ̀ndẹ́mù irú ìwà abi bẹ́ẹ̀ wípé nǹkan táwọn ọmọ wọn ń ṣe ò dáa. Ṣé rírú àgbà tí wọ́n jẹ́? Ṣé kò ti fi hàn wípé àwọn ni wọ́n rán wọn níṣẹ́ yẹn ni? Ṣùgbọ́n ó fẹ́ dàbí ẹni pé nítorí òṣèlú àwọn ọ̀gá wa ò lẹ́nu láti dẹ́kun irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbogbo àgbáyé ni wọ́n ti ń lo social media. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, Sultan Sokoto, tó pe social media ní terrorist group, ọ̀rọ̀ yóò tọ́ sí lẹ́nu. Kò dẹ̀ sí ìdí méjì tó fi sọ́jú wípé àṣírí àwọn Fúlàní yìí bí wọ́n ṣe ń fẹ́ máa gba ilẹ̀ ó ń tú.
tí ẹ bá mọ̀ wípé social media máa tú wọn láṣìírí ni wọ́n ó ti parapọ̀ pẹ̀lú àwọn èèyàn wa pé ẹ má jẹ́ kí social media ó ṣiṣẹ́ ní Nàìjíríà. Wọ́n fẹ́ gbalẹ̀, ẹ̀yin fẹ́ di aláṣẹ lórílẹ̀‐èdè yìí láì jẹ́ wípé ẹ̀yin lẹ́nilẹ̀. Ẹ̀ ń gbalẹ̀ onílẹ̀, ẹ̀ ń pa wọ́n, ẹ̀ ń jagun ẹ̀sìn. Gbogbo èèyàn kèfèrí ni lójú yín. Wọ́n pa àwọn èèyàn ní Jọ́ọ̀sì, kò sẹ́ni tó jáde sọ̀rọ̀ nínú yín. Ẹ fún àwọn Boko Haram, àwọn tí wọ́n ní àwọn ń fa wàhálà pa àwọn èèyàn kiri, àwọn Fúlàní tí wọ́n ń pààyàn Benue, ẹ fún wọn 48 hours láti dẹ́kun orí burúkú tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ẹ lè fún VDM tó sọ̀rọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ fún, tó bọ̀wọ̀ fún Sultan. Ṣé ẹ̀yin tẹ́ ẹ fún VDM 48 hours ní ìsìn? Ṣé kìí ṣe wàhálà tí ò sí nílẹ̀ gan lẹ wá ń dá sọ̀rùn VDM àbí sọ̀rùn Sultan Sokoto ẹnu mi àgò? Ọ̀run Sultan lẹ dá sí torí àwọn èèyàn ó fèsì, wọ́n ó sọ̀rọ̀, ẹ̀ kìí ṣọlọ́hun. Òṣèlú ló gbágbára lé yín lọ́wọ́, agbára òṣèlú lẹ̀ ń lò ó sì máa bọ́ ńjọ́ kan. Kí ni gbogbo rádaràda tí àwọn ìjọba wa gan tí ń fojú àwọn èèyàn rí báyìí? Torí pé bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí ìjọba bá jáde tí wọ́n ní oníkálukú kó wà láyé ààrẹ, àwọn ò gbọ́dọ̀ gbọ́ pẹ́. A gbọ́dọ̀ gbọ́ pé pààyàn ń bì kan, tá a bá gbọ́ pé ẹ hùwà báyìí ń bì kan, ẹni tí wọ́n bá mú wọ́n dájọ́ òkú fún ni. Ìyẹn tí wọn ò bá má láìṣẹ̀. A sì mọ̀ pé àwọn agbófinró wọ́n ń gbìyànjú. Ṣèjọba ń gbìyànjú fágbófinró. Ẹ̀yin agbófinró tẹ́ ń ta tajútajú sọ ojú àwọn èèyàn tẹ́ ń fi ẹ̀rúnú hàn wípé kíní yìí ò dá láìjà. Ṣèjọba ń ṣe dáadáa fún yín. Èló ló yẹ kẹ́ ẹ gbà, èló lẹ̀ ń gbà tó bá tiẹ̀ wá ṣe déédéé. Ṣówó yẹn lẹ fi ń tọ́jú àwọn ọmọ? Kò sí. Bó bá ń lọ báyìí tá a fòpin sí i, èmi ò sọ pé ṣe rí ààrẹ Tinubu ládìbò yàn, nílùú dìbò yàn, ààrẹ Tinubu láàrẹ. Ṣùgbọ́n ààrẹ Tinubu nìkan kọ́ ló ń ṣèjọba o. Gbólóhùn kan tí mo máa ń sọ ni pé kò easy, kò dẹ̀ ṣeé ṣe kí ààrẹ Tinubu kó rò wípé ó yẹ kíjọba àwọn bàjẹ́. Kò fẹ́ kán sọ̀rọ̀ òun ní dáadáa lẹ́yìn tóun bá kúrò ńbẹ̀ rárá o. Kò ní ìwú bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn Fúlàní yìí tágbára ń bẹ lọ́wọ́ wọn tó yẹ ká gbàgbára lọ́wọ́ wọn yìí, wọn ò ní jẹ́ kó ṣeé ṣe. Àmọ́ síbẹ̀ ààrẹ Tinubu la gbọ́dọ̀ pariwo torí pé àwọn náà wà ńbẹ̀. Bàbá yìí ó ń bẹ̀rù àwọn Fúlàní nítorí sáà kejì. Ṣùgbọ́n àwọn ìran táwọn Fúlàní ń pa wọn ò ní káwọ́rọ̀. Ẹ mọ̀ wá jó dìgbà tí wọ́n bá ń gbẹ̀san bó tiẹ̀ jẹ́ pàwọ̀ ò fọwọ́ sí i. Ṣùgbọ́n nígbà tá a bá ṣe títí tí wọ́n wá rí pé ẹni tí wọ́n pa ìyàwó ẹ̀, tí wọ́n pa ọmọ ẹ̀, tí wọ́n pa ọkọ ẹ̀, òun náà ṣe tá àti kú o. Ẹni ọwọ́ ẹ̀ bá bà yọ ọ́ pa o. Ẹni pé wọ́n káwọ́ léwọ́, ẹ̀ jáde ẹ̀ fèsì. Tẹ́ ẹ bá máa wá fèsì, nǹkan tẹ́ ẹ̀ ń fèsì sí nǹkan tí ò nítumọ̀ ni. Idris Abdulkareem kọrin, wọ́n nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó gbégidé pé wọn ò gbọ́dọ̀ lò lórí rédíò. Ẹ kú iṣẹ́ yín lẹ́yìn ṣe. Lóòótọ́ wọn ò gbọ́dọ̀ lò lórí rédíò àti tẹlifíṣàn nítorí orin tó tàbùkù ìjọba ni. Ṣé bó bá jẹ́ irọ́ ni Idris ń pa? Ṣé bí gbogbo wa la rí i? Àwọn èèyàn ò lò lórí rédíò, lórí tẹlifíṣàn, ṣùgbọ́n wọ́n ń wò lórí social media. Ìgbà wo ni wọn ò ní pe social media ní terrorist group? Social media ń tú àṣírí àwọn nǹkan tó ń lọ. Ó ń ba yé àwọn ẹni ibi jẹ́. Àwọn tí wọn ò fẹ́ káràlú ó jẹun tàbí kán jẹ́ èèyàn tí wọ́n ń gbẹ̀mí wọn, àwọn tí wọ́n ń kówó ìlú jẹ, social media ń tú àṣírí wọn. Ó yẹ kẹ́ ẹ pè ní terrorist group lóòótọ́. Bẹ́ẹ̀ bá wá pe social media ní terrorist group, ibo ni Boko Haram wà? Ibo ni gbogbo àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri nínú oko wọn, tí wọ́n ń pa àwọn àgbẹ̀, tí wọ́n ń bá ìyàwó wọn sùn, tí wọ́n ń ṣe oríṣiríṣi, tí wọ́n ń pọmọ wọn, tí wọ́n ń jínigbé, tí wọ́n ń gba ransom? Kí lorúkọ wọn? Wọ́n gbé Ọ̀jájú ni. Kí lorúkọ àwọn tó gbé? Ó ga o. Ṣe rí àwọn Fúlàní tá à ń sọ yìí ní ìsìn,
àwọn oníṣẹ́ ibi yìí ń pariwo wọ́n ń sọ fún ìjọba kó wá gba àwọn kí ni kíjọba wá gbà wọ́n fún wọn láwọn èèyàn ń dún mọ̀wúrú mọ̀wúrú mọ́ wọn ibi tẹ́ ti mọ̀ pé àsìtáàní oníṣẹ́ ibi ni wọ́n oníṣẹ́ ibi ni wọ́n onírọ́ ni wọ́n ń pa irọ́ n ò dẹ̀ rí onírọ́ bíi tiwọn rí láyé ṣé àwọn ni kíjọba wá gbà ni àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ní AK-47 lọ́wọ́ àbáwọn aráàlú ni kíjọba wá gbà lọ́wọ́ wọn. Sunday Igboho sọ̀rọ̀ yìí kó tó di pé lè sẹ́yìn òdì ó sọ o lẹ́yìn tó sọ tán ni wọ́n gbìnà yá o wọ́n mọ nǹkan tán ń ṣe o ìtọ́mú Sunday Igboho wà lẹ́yìn òdìdò ní àṣẹ àwọn Fúlàní ni torí tí ìbá ṣe àṣẹ àwọn Fúlàní sí ìjọba àpapọ̀ ó yẹ kán ti gbé ìgbésẹ̀ lórí Sunday Igboho pé kí ló ṣe ṣópààyàn ni ẹ mọ́ pààrọ̀ mi mọ́ ṣe wádìí tá à ń léyàn tá à ń gbẹ́sẹ̀ lé dúkìá ẹ̀ àwọn tó pààyàn mélòó lọ́wọ́ yín ti bà mélòó lè gbé sí gbòòrò ayé mélòó lè fi hàn mélòó lè lé sẹ́yìn òdì ẹni wọ́n ń sọ ọmọ Nàìjíríà kí ni wọ́n ń ṣe ní Nàìjíríà tí wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn àwọn tó yẹ kẹ́ ẹ pè ń tẹ́rọ́rìsì ẹ pè wọ́n ń tẹ́rọ́rìsì àwọn Fúlàní dẹrandẹran wọ́n ń pàwọ̀ èèyàn káàkiri ẹ pè wọ́n ń tẹ́rọ́rìsì ẹ pè social media ń tẹ́rọ́rìsì ẹ pè Sunday Igboho ń tẹ́rọ́rìsì kí ló dé gan kí la ṣe fún yín wọ́n tún ti ń pààyàn Benue wọ́n ń pààyàn Benue lọ́wọ́lọ́wọ́ ọ̀dà kí la wá fẹ́ ṣe kàkà wọlé wọ́ ọlọ́run ọ̀dà o gómìnà Edo pẹ̀lú ìgbésẹ̀ tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn aráàlú ń bínú sí wọ́n ní ó ti sọ pé ẹni tọ́wọ́ bá tẹ̀ ní ìsìn tí ẹ bá nǹkan ìjà olóró lọ́wọ́ ẹ̀ nínú ìpàdé tó ṣe fún tó ní Prometheus Hall pẹ̀lú àwọn àrẹwà gbogbo wọn nílùú Edo kí á lóun máa sáyìn dẹ́tu ara àǹtí ẹ̀ kan lọ pàdánù tó bá jiyàn gbé ṣé gómìnà ilẹ̀ Yorùbá kankan lè ṣe bẹ́ẹ̀ sódìgbà tó bá ṣẹlẹ̀ kẹ́ ẹ tó firú òfin bẹ́ẹ̀ lélẹ̀ kí ni iṣẹ́ House of Assembly káàkiri South nbí nílẹ̀ Yorùbá kí lẹ̀ ń lọ ṣe níbi tẹ́ ń jókòó sí yẹn ẹ̀ kàn ń gbowó aráàlú àwọn aráàlú táwọn Fúlàní fẹ̀mí wọn ṣòfò Edo gọ́vnà ti ṣe àpẹẹrẹ gidi o ó ní kódà àwọn tó bá jájòjì wọ́n mọ̀ ṣe dátà fún wọn wọ́n fọkọ wọn lẹ̀ ẹni ọwọ́ bá sì tẹ̀ gbangba wọn ò ti pa gbogbo dúkìá ẹ̀ pátá ni wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n wo ilé tó bá kọ́lé wọ́n fi ilẹ̀ tó bá ní wọ́n fi kọ́ fìjìláńtẹ́ ọ́fíìsì fìjìláńtẹ́ mélòó lẹ́yìn sọ́pọ́ọ̀tì ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ṣé kán máa fẹsẹ̀ rìn kiri ẹsẹ̀ títì pẹ̀lú kóńdó ṣé yẹn ni fìjìláńtẹ́ níwájú AK-47 ṣókàn wù yín ṣá kẹ́ ẹ máa dẹ́mi wá légbodò bẹ́ẹ̀ bá rẹni tó sọ̀rọ̀ ẹni wọ́n lọ pa àbí kí wọ́n lọ gbé Idris Abdulkarim sọ̀rọ̀ ẹni ó mórí wákọ́ fọrùn lẹ̀ ọmọ NYSC sọ̀rọ̀ njó ní máa nǹkan nínú àwọn tó ń bá bàbá wa ṣiṣẹ́ oníkan lọ pa irú ọ̀rọ̀ wo ni ó ló yẹ kó fèsì firing square ẹ ronú ká ẹ tó sọ̀rọ̀ ẹ jáde ẹ sọ̀rọ̀ gidi ẹ faraàlú lọ́kàn balẹ̀ kán dẹ̀ rí ìgbésẹ̀ yín ta ni tẹ́rọ́rìstì Sultan Sokoto ẹ̀bá má ti jáde sọ̀rọ̀ eléyìí àbùkù lẹ́wà mú bára yín nítorí pé social media ń tú àṣírí àwọn ìwà àbí yín ó dijó tẹ́ ẹ bọ́ tàṣẹ tẹ́ ẹ ní they should stop killing people ẹ rí yẹn o ọwọ́ wà lára yín Sultan Sokoto aláṣẹ nìyí ọwọ́ yín sì kábi gbogbo ṣùgbọ́n ẹ bẹ̀rù Ọlọ́run mo rí fídíò kan téèyàn ò gbọ́dọ̀ máa wò wọn lórí ọ̀rọ̀ Islamic jihadist tí wọ́n kó àwọn èèyàn sínú kòtò wọ́n á fẹ́ lé 5,000 àwọn èèyàn tí wọ́n kó nu kòtò náà ló máa gbẹ́ kòtò yẹn torí gbogbo sọ́fẹ̀ gbogbo ohun tí wọ́n fi gbẹ́ kòtò wà ńbẹ̀ wọ́n ní kán sùn síbẹ̀ àwọn tán jí gbé náà ni o lórúkọ jihad àwa wí tẹ́tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí làwa yìí náà irú ẹ̀sìn mùsùlùmí Islam wo lẹ́yìn ṣe àwọn tẹ́ ń pera wọn ní jihadist ṣọ́lọ́ ló ní ká lọ́ máa pààyàn torí tòun ẹ kàn fẹ́ káwọn èèyàn máa kúrò nínú ẹ̀sìn yẹn ni
torí pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n lé sínú kòtò àti oníṣẹ̀ṣe wọ́n jiyàn gbé ṣùgbọ́n lórúkọ ìsìláàmù náà ni wọ́n fi ń pa àwọn èèyàn. Ẹ lọ wo fídíò yẹn, a gbọ́dọ̀ gbé sórí YouTube. Kí ló dé? Gbogbo ìwà tá à ń wù yìí, ẹni tó bá pààyàn kó má kú mọ́ o, kó jù sáyé, ṣùgbọ́n kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Kò yẹ ká fi ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà ká fi ṣe Ọlọ́run. Already àtàwọn tó ń hùwà yẹn àtẹ̀yìn tẹ́ ẹ gbà láàyè ẹ ti ń ṣe Ọlọ́run, ìbínú Ọlọ́run sì ń bọ̀ lórí yín. Kí là ń bá a ka? Ẹ jọ̀ọ́ jàre, Ṣeun Agboola lórúkọ tèmi o. Béèyàn bá pààyàn kó náà mọ́ kú mọ́ o. Agbára tó o bá ní lónìí lò ó, àwọn kan ti ní agbára yẹn síwájú ẹ̀. Ẹni tó kú lóòótọ́ wọ́n ní tiẹ̀ ló gbé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó pààyàn náà máa lọ. Kí là ń bá a ka? Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, bẹ́ẹ̀ bá lajúlẹ̀ tẹ́ ẹ bá wòran, tiwa bá wa nìyẹn o. Tiwa bá wa nìyẹn o. Ṣé dandan ni màálù jíjẹ ni? Ṣé dandan ni ká jẹ màálù? Lásìkò tá a wà yìí, ìnáwó wo gan là ń kó síra wa sí tá a máa ní problem wà níbì kan tí gbogbo ayé ń gbọ́. Bí ìwọ bá lówó, dandan ni ìnáwó lásìkò yìí. Àsìkò yìí kì í ṣe àsìkò ìnáwó tó máa ra màálù. Ṣé dandan ni kó jẹ màálù ni? Àwọn ẹran abàmì. Ìwọ tó ń sin màálù, dandan ni kó sin màálù. Toró lé àfihàn pé ẹ mọ̀ nípa AK-47 tó ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní torí màálù yín. Ẹ̀yin lẹ gbàbọ̀dé fún wa o. Ẹ̀yin lẹ gbàbọ̀dé fún wa o. Àwọn ọba tá a sì ń sọ náà, ìwọ̀nba ni ẹ lè sọ̀rọ̀ mọ́ o, kán má bàa rọ̀ wọ́n lóyè. Ṣùgbọ́n tẹ́ bá fẹnu kò tí kì í ṣèjà èmi mojú ẹ̀ ìwọ lójú mi tán bá ká, ìjọba ò lágbára lórí wọn, wọn lè yọ gbogbo ọba tán lẹ́ẹ̀kan náà o. Ẹ má jẹ́ kó dìgbà tí wàhálà bá wọlé tọ̀ yìí. Ṣebí ìgbà kan ní pa àwọn ọba, ojú tì wọ́n pa gbé lórúkọ ọba, lórúkọ orí ìtẹ́. Àwọn Fúlàní pa àwọn ọba gbé lẹ́kìtì. Kí ni rádaràda tá ń bá ka? Orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ẹyọ kan ṣoṣo ni. A fẹ́ kó remain lẹ́yọ kan ṣoṣo. Ṣé bó ṣe máa dúró lẹ́yọ kan ṣoṣo rèé? Àbó ti dúró ni. Ṣẹ́yìn ò mọ̀ pé ogun ti ń wọlé bọ̀ díẹ̀díẹ̀. Ogun abẹ́lé sì ni. Bó o bá káwọ́rọ̀, mọ́ káwọ́rọ̀ mọ́ jẹ́ kán pa ẹ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, yóò Yorùbá ronú wò. Ẹ má jẹ́ kán fi wá ṣètùtù orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ á ṣe bí ọmọ ọkọ. Ẹ gbáradì, ẹ má lọ bá wọn. Bí wọ́n bá wọnú igbó wa tí wọ́n ń ṣiṣẹ́ ibi ń bẹ̀, ẹ má jẹ́ á wòran. Fúlàní ò níbi tí wọ́n máa ń gbé. Wọ́n á kúrò, wọ́n á máa rìn kiri. Inú igbó ni wọ́n máa ń ṣẹ́tù sí. Ẹni tó ń gbénú igbó kì í ṣèwọ̀ ẹranko ní ó wù ni. Ẹ lè rí wọn kán rẹ́ǹtì ilé. Ẹ lè rí wọn kán lọ́ọ̀jì sóòtẹ́ẹ̀. Ibi tí wọ́n bá rìn dé inú igbó ni wọ́n ń pàjùbà sí tí ò sẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò. Àsìkò tó láti béèrè o. Àwa la ní igbó wa. Ẹ má jẹ́ ó dógún dọ̀tẹ̀. Ẹ má dúró de ẹnìkan kan kó ń bọ̀ wá dáàbò bò wá. Ìtò ń bẹ lọ́rùn ìjọba lásìkò yìí. Ó ti sọ àwọn náà wọn ò módó tí wọ́n dọ̀rùn lásì. Torí pé àwọn Fúlàní ń da àwọn náà láàmú. Mọ́ fòkò mi dáná. Ìjọ kan lèèyàn ń kọ́. Ọmọ Yorùbá kì í fíràn. Ẹ má fíràn, ẹ má lọ bá wọn. Ṣùgbọ́n tó bá di gbàgbós, ẹ má wòran kan pa yín o. Èmi ò ní kẹ́ ẹ pa yín o. Mi ò ní kẹ́ ẹ dájọ́ lọ́wọ́ ara yín o. Ṣùgbọ́n enough of fídíò. Wọ́n ń pa wá o, ẹ gbà wá o, Sunday Igboho máa bọ̀, wọ́n ti ṣe wá léṣe o. Ó dàbọ̀. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí o. Bó bá dénú ẹ̀ kó dodidi. Èmi ò ní kẹ́ ẹ pààyàn, mi ò ní kẹ́ ẹ jà, mi ò lọ́wọ́ sí i. Ṣùgbọ́n àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀ yóò di odidi. Àwọn tó ń pariwo Yorùbá nation, ẹ̀yin tẹ́ ẹ bá ń bú wọn, ó kù yín ọkọ lọ́hùn. Wọ́n ti rọ́jọ́ iwájú o. Pàápàá jùlọ wòlíì kan ní Sunday Igboho, ìránṣẹ́ Ọlọ́run ní sílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá fọ̀tẹ̀ ṣe, ó ti jù yín lọ ná.